Ààrẹ Ọládọ̀tun Hassan, amòfin ni mí, èmi ni ààrẹ àgbáyé fún ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá lágbàáyé, ẹgbẹ́ tá mọ̀ sí Yorùbá Council Worldwide. Ok, ní àkọ́kọ́ a fẹ́ bèèrè lọ́wọ́ yín pé kí ni èròǹgbà yín àbí ìmọ̀ràn yín fún àwọn ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ètò ìdájọ́ tí ilé ẹjọ́ àgbà tó gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Gẹ́gẹ́ bí ọmọ Ilé Ifẹ̀, gẹ́gẹ́ bí ọmọ ilé Àmọ̀dó, gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun gbogbo wa lójọ kan. Ó dẹ̀ ṣe ni ní àánú pé òṣèlú ti bà oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́, kò sí òótọ́ nínú ìlú mọ́. Gbogbo rúkèrúdò tó ń ṣẹlẹ̀ yìí àìṣòótọ́ ni, àdáìfi ọwọ́ síbi tó yẹ kí ọwọ́ ń gbé. Gbogbo wa la ti rí pé pẹ̀lú èròǹgbà bí àwọn gómìnà ṣe ń ṣe ètò local government àti gbàjọba àpapọ̀ nímọ̀ràn tẹ́lẹ̀ pé ìka tó bá tọ́ símú ni kó máa fi romú. Bí INEC ṣe ń conduct election fún gómìnà tó ń conduct fún president, INEC ni ò bá máa conduct local government election. Kò sí ọdún tí State Independent Electoral Commission, kò sí irú state náà tó yẹ lè máa lọ conduct election bẹ́ẹ̀. Rúdurùdu náà ló ṣì máa jáde ńbẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé aráàlú lè fẹ́ òṣèlú, wọ́n lè fẹ́ abẹ́ẹ̀sẹ̀ olóṣèlú tó wà lórí àpèrè, ṣùgbọ́n tí àyè ò bá gba aráàlú láti lè yan ẹni tó wù wọ́n ní bó ṣe tọ́ àti bó ti yẹ, kò ní sí ìrọwọ́rọsẹ̀ ètò ìdìbò, èyí tá mọ̀ sí free and credible election. Gbogbo ohun tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí ó já lórí pé lórí ipò agbára, ọ̀nà wo ni a fẹ́ fi ṣe àtúntò nípa ọ̀rọ̀ yìí. Tó tá bá wo ibi tí Supreme Court judgment lórí ọ̀rọ̀ ti Rivers State ibi tó ń lọ lé ní pé wọn ò ní àṣẹ láti gbogbo election, local government election tí wọ́n conduct, wọn tẹ̀lé òfin ìlànà ní pé oníkálukú fẹ́ ṣe tiẹ̀ gẹ́gẹ́ bó ṣe wù ní, oníkálukú fẹ́ fi àwọn ọmọ tiẹ̀ síbẹ̀. So ibi tó lóṣèlú bá ti ń rí pé àwọn nìkan ni àfèmí a ní nílọsíwájú nínú ètò ìjọba àwarawa. Ẹ jẹ́ ká jẹ́ kó yéra wa, kò sí irú òṣèlú kan tá lè ṣe tí ó bá ti dín pé ohun tá fẹ́ dù tó jẹ́ pé láàrin olóṣèlú bíi 2, 3 sí 4 tó bá ti jẹ́ pé olóṣèlú kan ó ti ń di totalitarian government nìyẹn. So ó máa wùn wá kí àwọn olóṣèlú wa kí wọ́n fi ọwọ́ wọ́nú, kí wọ́n mú ìwà ọmọlúàbí pọ̀ mọ́nú ìṣe wọn, kó má ṣe ìṣe pé ta ló fẹ́ mú mi. Ẹ wo iye ẹ̀mí tó ti pàdánù nípínlẹ̀ Ọ̀ṣun lórí pé ọ̀rọ̀ ètò ìdìbò local government àbí pé a fẹ́ gbàjọba àgbà council, ó wá fẹ́ lè dàbí ìjọ pé à ń gba gáréèjì tí ó yẹ kó rí bẹ́ẹ̀ nínú democracy. Military gan wọ́ọ̀sì tó yìí. So àrọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, àdẹ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè, kóníkálukú fi ọwọ́ kan fọwọ́ síbi tó yẹ kí wọ́n gbé, kán bá ẹgbẹ́ òṣèlú wọn, kán bára wọn sọ̀rọ̀. Ohun tó ń ṣẹlẹ̀ ní pé títí ìpínlẹ̀ Ọ̀ṣun ètò ìdìbò ó ti fagilé irú ìdìbò tí gómìnà àná Oyètọ́lá tó ṣe nípínlẹ̀ Ọ̀ṣun. Ìdìbò yẹn gan mọ́gbọ́n dórí, tá bá wo bọ́n ṣe tẹ̀. Báwo la ṣe máa tẹ yes or no nínú ètò ìdìbò? Kò possible. Mi ò rírú ballot paper yẹn rí. Ṣùgbọ́n inú òṣèlú ilẹ̀ Nàìjíríà lọ́dọ̀ àwọn aláwọ̀ dúdú yìí náà láti máa ń róríṣiríṣi rúdurùdu. Ohun yẹn tán ṣe lánàá, àbàwọ́n àná yẹn ló fakùnfà ikú àwọn tó kú lẹ́ni. Tó bá jẹ́ pé gómìnà àná ṣe ètò ìdìbò títí local government bó ti ní ìrọwọ́rọsẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ, àwọn èèyàn ní pàdánù ẹ̀mí wọn torí pé ọ̀nà ibi tí wọ́n gbé gbà kò tọ́, kò dẹ̀ yẹ. So ó yẹ kí ká rí ibi tó ti wọ́ wá, kí gbogbo wa rí ibi tí òótọ́ yẹn ti wọ́ wá pé ètò ìdìbò tí gómìnà àná ṣe òun ló ṣokùnfà ohun tí gómìnà tèní náà wá rọ̀ lé lórí. Kí gómìnà èní náà tó wá ṣe the same mistake lòun náà tó wá ṣe, torí pé òun náà rí as an opportunity, which is more of opportunist democracy. Òun là ń run is equally the same thing ló ṣẹlẹ̀ ní Rivers ó tẹ̀ wọ́ sí torí pé àwọn believe pé ìbọn àtàdá làwọn máa fi gbàjọba. Kò sí pé wọn ready fún pé democracy kan tẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀. Wọ́n ti ríra wọn tán pé àfi ká para wa. A dẹ̀ ń rọ ààrẹ orílẹ̀-èdè kógun má ti Rivers State ṣẹlẹ̀
kí Wike máa rò pé tóun bá fa gómìnà yọ lójijì ó lè má lọ bó ṣe rò ó. Wọ́n lè rí gómìnà yọ ṣùgbọ́n lè má rí Rivers State yanjú. Tí wọ́n bá dẹ̀ ti rí Rivers State yanjú, gbogbo Niger Delta lè pín. Ẹ jẹ́ kí káwọn tó ń ṣe òṣèlú ń sìn kọ́ máa fi òye yéra wọn. Tó bá yá wọn máa wọlé lọ para wọn tí wọ́n bá ní àkíyèsí, torí ibi tó ti fàdé yìí wọ́n ti fàdé góńgó ibi tó yẹ kí wọ́n ti dẹ̀ díẹ̀ fúnra wọn. Ṣùgbọ́n àáyọ àápa ọjọ́ kan ni ni oníkàkùn á fi ọwọ́ ara wọn bọ ibi tó yẹ kí wọ́n kì í bọ̀. Ṣùgbọ́n àárín yìí ibi tọ́rọ̀ yìí tó ń dunni jù ni pé electoral process wa kò tí ì múnádóko tó, ètò ìdìbò wa ò tí ì múnádóko tó. A ní digitalize register. Wọ́n fẹ́ ṣètò ìdìbò ń sìn yìí, wọn ò mọ register tó fẹ́ lò. Ní ètò ìdìbò ti Rivers State kò sí register of election. Ẹ̀dẹ̀ náà lọ ṣe ètò ìdìbò fún àwọn èèyàn. Ta ló wá lọ dìbò lọ́jọ́ ìdìbò nígbà tẹ́ ẹ̀ ní register tẹ́ fẹ́ fi lọ fi ṣe election, ẹ̀ ní updated register. Then ṣé bó ṣe ká ṣe máa ṣe election nìyẹn? How long la fẹ́ fi máa waste time ara wa lórí register? Ṣé tó bá fẹ́ lọ ṣe register WAEC lẹ́nìí, tó bá ṣe ti lè gba káàdì ẹ, orúkọ ẹ ti wà duly register, kò tẹ nọ́mbà ẹ lọ́jọ́ ìdìbò, orúkọ ẹ bó ṣe register bó ṣe wà ní NIN náà ló ṣe máa bá rẹ̀. A ṣe máa lo that digital policy. Kò dẹ̀ débẹ̀ lọ́jọ́ election kò tẹ button, kò ní sí pé a ṣe ń lo paper yìí, a yóò lo gbogbo nǹkan báyìí mọ́. Kó bá ṣe ti débẹ̀ bí ATM ni, kò sí bí o ṣe lè tẹ̀ka sọ́nà méjì tó bá jẹ́ pé digital ni. So kí wá ní gbogbo lájorí pé à ń náwó sórí ètò ìdìbò tí a bá lè rí nǹkan kan mú jáde tó máa mú ètò democracy wa múnádóko. Ẹ ṣé gan. Agbẹjọ́rò tó bá tún ẹjọ́ dá fúnra rẹ̀ ó yẹ kán fi mú ẹjọ́ fin. Agbẹjọ́rò tó ti mọ̀ pé ó ti lọ sí kóòtù tó ti dá ẹlẹ́jọ́ tó dẹ̀ ti gba judgement, ṣé o máa ní pé o kàwé láti mọ ibi tí wọ́n kọ kókó judgement sí ní àbí wọ́n dorí judgement kodò ni? Judgement tí wọ́n deliver ó lọ kedere ní pé jurisdiction àti gbogbo bí election yẹn ṣe ti lọ ó fìdí múlẹ̀ pé gbogbo nǹkan tí election yẹn ò dúró lórí nǹkan kan. Election yẹn gangan fúnra rẹ̀ ohun tójú rí ni. So gbogbo ohun tí ò bá máa ṣẹlẹ̀ ni pé ọ̀nà tí APC ń gbà túmọ̀ election result yẹn ó dẹ̀ kó kan mí dẹ̀ lóminú pé wọn ò fi òye gbé ọ̀rọ̀ yẹn. Òṣèlú nìkan ni wọ́n rí níwájú pé ẹ jẹ́ ká ṣàgbàpò, ẹ jẹ́ ká gbàpò torí 2027 àbí torí election tó ń bọ̀. Mo láì rí pé election ni judgement yẹn gangan fún rẹ̀ ó fìdí múlẹ̀ pé kí APC kàn palẹ̀mọ́ ara wọn kúrò nínú council ni. Kò sí kankan tó ń bọ̀ kán lọ sí ibi kán ju abẹ̀bẹ̀ sí sókè, ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ gbọlọgbọgba. So kò sí irú ọ̀rọ̀ ta lè múlẹ̀ lórí pé ohun tó ti kọ́kọ́ ṣẹlẹ̀ wọ́n ní amúkan nípa ẹsẹ̀ wọ onípò òkèlè ẹ̀ wò sálẹ̀. Ibi tẹ́ ẹ̀bí bá wà ẹni tó fà á gangan gómìnà Alhaji Isiaka Ogboyega Oyetola ló fa gbogbo rògbòdìyàn yìí. Mo dẹ̀ ti sọ lálákọ̀ọ́kọ́. So adájọ́ tí ò bá ríran bí ó lájẹ́ lẹ́run páká adájọ́ dájọ́ sí. So ibi tí problem ti APC wà nìyẹn. Problem PDP, báwo ni timeline tí wọ́n fi filẹ̀ fún ètò ìdìbò fún local government? Ṣé wọ́n ṣe ní ṣe pé àwa la wà ń bẹ̀ bí APC ṣe náà lánàá tó di pé kò tiẹ̀ sí àyè láti fi àyè gbọ́ olóṣèlú míì, àbí torí pé APC dẹ̀dí fúnra wọn ní ongo láti lè má participate nínú election yẹn tó sì ń dúró de pé court of appeal ṣì máa reinstate wọn. Ó ti wá tó àsìkò tá máa rọ àwọn adájọ́ wa kó máa fi òye àtọ́jú inú kó máa fi dájọ́. Torí adájọ́ tó bá rò pé kóun ṣe tinú tiẹ̀, àtúbọ̀tán náà ṣì máa ń wà ń bẹ̀ o. Àtúbọ̀tán ni kólíkàlùkù máa wò, nítorí pé ibi tá a jókòó sílẹ̀ ní ìlà ń rí. Tó bá di lọ́la ẹlòmíì ló máa padà wá jókòó síbẹ̀. So bó bá dẹ̀ ṣe dúró níwájú jígí náà ló ṣe máa bá rẹ̀. Ẹ má jẹ́ kí mùdùmúdùn ìjọba àwarawa àti pé ohun tí oníkálùkù fẹ́ lọ gbà gẹ́gẹ́ bíi pé
àwa la wà ń bẹ̀, jẹ́ káwa náà àsìkò tiwa lélẹ̀, nítorí pé àwọn èèyàn tó lọ ń du ipò gangan wọn ò nífẹ̀ẹ́ aráàlú. Tó bá jẹ́ pé bíṣẹ́ ìjọba ṣe tàbá pé ká má sọ kan bíṣẹ́ ìjọba àwọn ará bó ṣe rọrùn tó ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á máa sá fúnṣẹ́ iṣẹ́ ìjọba torí pé kò ń ṣiṣẹ́ tó máa sùn tó máa lè wo. Ṣùgbọ́n torí pé àwọn èèyàn wá ń sun àwọn tó ń lọ sínú ipò, ìfẹ́ ara ẹni tí wọ́n nìkan ni wọ́n ń lọ. Tó bá jẹ́ pé àwọn èèyàn tí wọ́n ń sìn ni wọ́n ń fojú sùn lójoojúmọ́ ni, ẹlòmíì gan ti fẹ́ lè kọ resignation letter torí pé wọn ò fi àwọn èèyàn orílẹ̀-èdè Nàìjíríà wọn ò fi wọ́n síwájú. Ìyẹn ò dẹ̀ wá sọ pé ìjọba tó wà lórí àpèrè wọn ò gbìyànjú. Kò síjọba tó wá tó ní iṣẹ́ tiẹ̀ tó ti ṣe. Kò síjọba bó jẹ́ reluwé ni wọ́n á rí nǹkan kan ṣe. But gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn ṣé ó mú ìrọ̀rùn báwọn aráàlú? Ibi tí gbogbo àjọfẹ́jọ péjú wò nìyẹn, aráàlú dẹ̀ ló lè dárùn ibi bẹ̀ yẹn.